kí gbogbo wa mo fẹ́ eléyìí ó jẹ́ pàjáwìrì orúkọ mi lẹ́ẹ̀kan sí Omoboriowo ayékòótọ́ lèmi jẹ́ ẹ̀rí wípé à ń sọ̀rọ̀ nípa àwọn Fúlàní bí wọ́n ṣe ń pa ìran Yorùbá àmọ́ ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀ eléyìí tó lágbára jù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Èkìtì ní àná níbi tí ọba mẹ́ta tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn ó yẹ kó ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá léèmọ̀ ó yẹ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọba ẹlẹ́ṣọ̀ọ́ of Ẹ̀ṣọ́ Èkìtì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Onígbòjò of Ìgbòjò Èkìtì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Herdsmen of Èkìtì ó yẹ kó jẹ́lẹ̀ tí yóò kọ́ àwọn ọba yìí lẹ́kọ̀ọ́ wípé níṣe lọ́ba gbọ́dọ̀ mọ̀ pé ọba lòun kí ló dé àwa Yorùbá tá a sì ń pariwo pé ìran Yorùbá ń joro ọba lókù tí wọ́n tún ti ń pa báyìí kí ló dé tí àwọn ọba wa ń fi ẹ̀mí ara wọn ṣòfò kí ṣọba nìkan ni wọ́n ń gbé ọmọdé wọ́n ń gbé àgbà wọ́n ń gbé ọkùnrin wọ́n ń gbé obìnrin àwọn minority yìí sì ń dalẹ̀ Yorùbá láàmú ṣé inú igbó wa ò ṣe mójútó ni ṣé agbègbè wa ò ṣe mójútó ni ṣé ibi tá a ti jẹ́ ọba ṣé a ò ní ẹ̀tọ́ àti mójútó dáadáa ni ogun mọ̀ ti wọlé dé a máa ń pariwo wàhálà máa ń bọ̀ a máa ń pariwo ìjẹ̀gbọ́n máa ń ṣẹlẹ̀ a máa ń pariwo à ń sọ fún pé àwọn Fúlàní yìí wọ́n ṣe tán láti jẹ ilẹ̀ Yorùbá run ẹgbọ́n tí wọ́n sọ wọn ò gbàgbé tí Usman Dan Fodio sọ pé àníṣe àwọn ò pa ṣe rò pé bí wọ́n ṣe gba ilẹ̀ Haúsá lọ́wọ́ Haúsá wọ́n ti tán àti gba ilẹ̀ Yorùbá náà wọ́n ṣe tán àti gba ilẹ̀ Yorùbá náà lọ́wọ́ Yorùbá bí wọ́n ṣe gba ilẹ̀ Haúsá lọ́wọ́ Haúsá kí wọ́n ló wá dé tẹ̀yìn ọba yìí tẹ̀ káwọ́ gbéra wọ́n ti pọ̀ ọba mẹ́ta lẹ́kìtì ẹ̀sìn ó kọ ọba tí ó jáde kí ló dé tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ń ba ẹ̀yìn ọba yá àti jáde kí ló dé tẹ́ ẹ lè sọ fún ìjọba ohun tẹ́ ẹ fẹ́ pé àníṣe ní ìlú ilẹ̀ Yorùbá nǹkan báyìí la fẹ́ ipa àwọn ọba yìí ti tó ẹ ní sọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ẹ ò ní sọ̀rọ̀ Àwùjalẹ̀ ẹ ò ní sọ̀rọ̀ Aláké ẹ ò ní sọ̀rọ̀ Olúbàdàn ẹ ò ní sọ̀rọ̀ tìlú Ẹdẹ ẹ ò ní sọ̀rọ̀ àti gbogbo ẹ̀yin ọba tó kù bẹ́ẹ̀ lọ ẹ ò ní sọ̀rọ̀ ẹ dákẹ́ mọ̀kànmọ̀kàn olóye yìí táwọn tó kàn lárí nísìnyí tìyín náà fẹ́ dé o tìyín náà ń bọ̀ lódìdí nítorí pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ ńsìn tó bá kan tìyín náà àwọn ọba tó kù náà ò ní sọ̀rọ̀ wọn ò ní bá yín dá sí i tẹ bá rò pé kò ní kàn yín tẹ wá wo àwọn ọba ilẹ̀ kéékèèké àwọn ọba yìí tí wọ́n sì ń pa wọ́n ní ọjọ́ kan ṣoṣo kí ọba mẹ́ta sì gbẹ́mìí mì lọ́jọ́ kan ṣoṣo méjì inú wọn ni wọ́n pa ìkan escape lọ́jọ́ kan ṣoṣo kí ọba ní ìlú Èkìtì kí ló dé kí ni ìbàdé kí ni tí ìran Yorùbá gangan kí ni tá a gbà gangan kí ló dé a ń pariwo pé ẹdùn wa ní ojú ṣe o ọmọ wa ibi Tinubu ti bọ̀ wáyé ṣe bẹ́ẹ̀ ni ọba yìí náà lẹ́gbẹ́ Tinubu débẹ̀ lẹ́sọ bí kí Tinubu máa ń so ẹ wò ó ẹ̀yin gangan lẹ́wọ́n àfojú wí náà wàhálà ẹ̀ sìn ẹ̀yin lẹ́ni kí Tinubu máa so ń bẹ̀ ẹ̀yin gangan ni wàhálà àti ìdààmú wá bá báyìí kì í ṣẹ́yìn nìkan ló bá àwọn ará ìlú náà torí pé n tó padà wá ń ṣẹlẹ̀ yìí ohun tó ní agbára ni kí ló dé tá a ṣe mójútó kí ló dé tá a ṣe gbìyànjú àti pinnu wàhálà yìí kí ló dé tá a jẹ́ kí omi wàhálà yìí kó sì máa mú wa lómi kí ló dé tí ìran Yorùbá wa ń sọlẹ̀ kí ló dé tá a ní agbára tá a lè lò gbogbo ẹ̀yin alágbára lẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo yín pátápátá kí ni tẹ́ ń ṣe gbogbo ẹ̀yin amúlùdùn ìlú Yorùbá gbogbo ẹ̀yin olówó ọlọ́rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní fún àtẹ́lẹ̀ kaná gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè sòkè dílẹ̀ tẹ́ ẹ lè sọ́lẹ̀ lókè kí wá ní tẹ́ ẹ ṣe ogun ló ń kóran Yorùbá yìí àwọn ọba ni wọ́n tún kú yìí bẹ́ẹ̀ láṣẹ pariwo ọba tí ò bá wọ̀pẹ̀ bí ọba tí ò ṣe ní tó yẹ kó ṣe ojú ẹ̀ orí ní tó yẹ kójú ẹ̀ orí yìí ẹ wọ̀pẹ̀ bí o ẹ ṣe lọ́nà ẹ̀tọ́ o a sọ wípé kẹ́ ẹ má ṣe kìrìsìtẹ́nì a ní ẹ má ṣe mùsùlùmí ṣùgbọ́n ẹ ṣe tó bá yẹ gẹ́gẹ́ bí ọba ládé gẹ́gẹ́ bí ọba ẹrù jẹjẹ igbákejì òòṣà igbákejì Olódùmarè ẹ ṣe tó ẹkẹsẹ̀ yọ àwọn Fúlàní yìí wọ́n kọ lẹ́tà ní on the 24 this month ni wọ́n kọ a ò tí ì kó ìfánlẹ̀ ìfánṣẹ́ máa ka lẹ́tà ọ̀hún bí wọ́n ṣe kọ́ kó tó wá di pé n tó wá ń ṣẹlẹ̀ yìí ó padà wá ń ṣẹlẹ̀ ṣé wọn àti wọlé báyìí mo sọ
nínú clip ni pé àwọn Fúlàní àwọn Mẹ̀yàtì alàyè tí wọ́n sọ wípé àwọn ní fìjìláńtì yìí wọ́n á deploy wọn sí ilẹ̀ Yorùbá with unknown uniform wọ́n á sì wọ ilẹ̀ Yorùbá wá láti máa pa mú sọ nínú last clip mi ọ̀rọ̀ la sọ tí ò ti tán yìí láàrin ọjọ́ mélòó ẹ̀wọ̀n tó wá ń ṣẹlẹ̀ báyìí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nígbà tí ìlú Èkìtì bẹ̀rẹ̀ sí ní gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló ẹ̀yin ìlú tó kù náà ẹja dìde ara ilẹ̀ Yorùbá ní ìlú Èkìtì àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ń pa nípakúpa yìí àwọn ọba ilẹ̀ Yorùbá òun ni wọ́n ń gba ẹ̀mí wọn lójijì yìí àwọn ọba ilẹ̀ Yorùbá òun ni wọ́n ń dẹ̀ wọ́n légbodò yìí pàṣẹ tá a máa fi nàyálé mọ̀ ni ó mọ̀ ń bẹ lájà fún ìyàwó pàṣẹ tá a fi nàyálé lọ́rọ̀ yìí ó ń bẹ lájà fún ìyàwó kílẹ̀ ẹ̀yin ọba tó kù kí ni tẹ́ ń ṣe kílẹ̀ ẹ̀yin ọba tó kù kí ni tẹ́ ń ṣe ṣé ọbẹ̀ lẹ́ṣọ́ ọ̀fẹ́ sọ yìí sọ́mọ̀ pé ọjọ́ tó ń wọ́n kù lélẹ̀ kí ló dé tí wọ́n pa ọba yìí wọ́n fẹ́ jí gbé wọ́n fẹ́ gba ransom onímọ̀jọ fi mọ̀jọ kí ló dé tí wọ́n pa ọba yìí wọ́n fẹ́ jí gbé fẹ́ gba àwọn ọba tí wọ́n pa yìí àwọn ọba ilẹ̀ Yorùbá ni àwọn ọmọ Yorùbá ni ìran Yorùbá ló bí wọn kí ló dé tí ìran Yorùbá ọ̀hún ta wá ń wòran tí ikú sì ń pa wá lẹ́nu ṣe tí Tinubu débẹ̀ yìí over 2,000 plus ẹ̀mí làwọn Fúlàní ti pa over 1,800 ni wọ́n ti kidnap lẹ́nu ṣe tí Tinubu débẹ̀ yìí according to statistics over 2,000 plus ní ẹ̀mí tí àwọn Fúlàní yìí tí wọ́n ti gbà then over 1,008 ní àwọn tí wọ́n ti kidnap kí wàá ló wá dé bẹ́ẹ̀ wọ́n send a strong warning ẹ̀ ń pọ̀rọ̀ yìí lówè ó sì ná àró nínú à ń fi kíní yìí ṣe àwàdà nílẹ̀ Yorùbá ìran Yorùbá sì ń parun ìjọ́ wo ni wọ́n ju bọ́ǹbù sí Ìbàdàn náà ìjọ́ wo ni bọ́ǹbù ti Ìbàdàn ṣẹlẹ̀ ìjọ́ wo ló ṣẹlẹ̀ náà bọ́ǹbù ti Ìbàdàn fídíò kílípù kan jáde tí wọ́n ṣe lórí rédíò wípé àwọn tí ń wọlé ọ̀hún tipẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó tún wá ṣẹlẹ̀ ní òní torí pé mọ́júmọ́ òní ló ṣẹlẹ̀ 29 òní sì ní 30 kí ló dé tí ikú sì ń pa ìran Yorùbá tá a sì wá nǹkan sí kí ló dé tí ẹ̀mí àwọn ọmọ Yorùbá ń bọ́ tá a sì ṣe nǹkan kan sí kí ló dé tá a gbégbèsè kí ló dé ẹ̀yin ọba ẹ̀ gbégbèsè ẹ̀yin ìjòyè ẹ̀yin ará ìlú ọ̀tọ̀kùlùlù Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n fi jẹ́ ń kọ́ kí ló dé tó sì gbèsè ẹ̀ gbégbèsè torí pé kò tí ì kàn yín torí pé kò tí ì ka àwọn tí wọ́n súnmọ́ yín torí kò tí ì ka àwọn tí wọ́n fún yín lówó torí kò tí ì ka àwọn tí wọ́n fún yín jíjẹ ẹ má wo ìran Yorùbá ràn díẹ̀ tí wọ́n yóò sì máa yọ wá onílé yìí o that is strategy of killing tí wọ́n yóò ṣe máa pa ìran Yorùbá run onílé yìí Yorùbá sì ní àtòkèrè báyìí òun náà ni olójújù tí máa ń mú ẹkún ẹ̀sùn ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọba Yorùbá ẹ̀yin ìjòyè ilẹ̀ Yorùbá ẹ̀yin olórí ìlú ilẹ̀ Yorùbá ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Yorùbá ó dọwọ́ yín ó dọwọ́ yín àmúlélé ìran Yorùbá ò gbọdọ̀ parun ó dọwọ́ yín àmúlélé ìran Yorùbá ò gbọdọ̀ parun torí pé lè tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ń kọjá kàyéfì o ẹ rántí bí wọ́n ṣe gbógun nígbà Jonathan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pààyàn nígbà Jonathan lè ní jẹ́ kó rí ìjọba ìṣiṣẹ́ ìtumọ̀ tí wọ́n ṣe nù kí wá ló wá dé tó jẹ́ pé a just minority out of 200 million tá jẹ́ wọ́n á dẹ̀ máa destroy wa nítorí pé wọ́n ní agbára government now kì í ṣe àwọn ọmọ wọn ló wà ń bẹ̀ sìn dẹ́nibo lágbára ọ̀tún wa wà kí ló dé tá a lè wọnú gbó ọ̀hún lọ ká fish everybody out kí ló dé sáà lè ṣe ni kí ló dé tí ìjọba náà allow àwọn èèyàn ìlú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbébọn kí ló dé tẹ́ equip àwọn fìjìláńtẹ kí ló dé tẹ́ equip àwọn àmọ̀tẹ́kùn kẹ́ ẹ wá jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n massive recruitment on àmọ̀tẹ́kùn or kí federal government kan kí wọ́n create state police on a massive recruitment àwọn ọmọ yìí ìgbà mélòó kí gbogbo àdúgbò kọ̀ọ̀kan kí wọ́n ní security tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ a lè pín wọ́n kíní yìí mélòó ni wọ́n a lè pín wẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló dé tó jẹ́ wípé látijọ́ tí wọ́n ti ń pààyàn yìí ẹ ò tí ì rí ẹnikẹ́ni wọn prosecute ẹ sì mú àwọn tí ó ṣẹ̀ àwọn tí wọ́n fẹ́ kí ìlú wọn dalẹ̀ ń pa ńlẹ̀ mú sátìmọ́lé then kí ni fertility DSS kí ni iṣẹ́ tí wọ́n ṣe báyìí they are nothing they are jobless
security, they are jobless. Army, they are useless. Because kí ló dé tí ẹ jẹ́ army tí ẹ lè protect, ọlọ́pàá useless also. Ọba aládé ní tó bá fi mú tí wọ́n fi ń gbé ọba aládé, ta ló kù tí wọ́n lè gbé? Ohun tó bá fi mú tí wọ́n ń gbẹ̀mí ọba aládé, ta ló tún kù tí wọ́n lè gbẹ̀mí ẹ̀? Ohun tó bá fi mú tí wọ́n ń gbé ọba aládé sin, ta ló tún kù ẹ sọ fún mi tí wọ́n lè gbẹ̀mí ẹ̀? Kò sí mọ́. Wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn, wọ́n ń pa àwọn ènìyàn, wọ́n ń dẹ̀dẹ̀ àwọn èèyàn légbodò, a sì dákẹ́ síbẹ̀, a sì ń wòran síbẹ̀, a ń ṣe lówó kan wá. Ó jọ kan èmi àti ẹni o. Ó jọ kan èmi àti ẹni. Ìwé tí wọ́n issue ní on the 24th of this month, òní mo fẹ́ kà fún wa yìí. Wọ́n ní the statement by Fulani nationalist movement FUNAD on national issues, on arrest of Fulani leader and our last warning, we hereby reinstigate our demand of the immediate release of President Meyati Allah Kautal Iro Bello Budejo. Release Budejo or the government we have itself to blame. We hereby give 72 hours notice that release Budejo or the government we have itself to blame. We hereby give 72 hours notice. Failure to release him, the Nigerian government will hear from us. Post-election imminent crisis, we have deliberately been silent for obviously reason, chief of which was the intervention of our leaders before the 2023 election. Unfortunately, the leader gave us false promise that they will have over the power presidential seat to someone who can protect the Fulani interest, but they never did. Even after the February election, we were assured that the power would not be shifted, but they have done that which has promised never to do. We are aware of the effort, but the anti-Fulani force prevailed. Investigative jihad is now obvious in no other option than to relaunch our campaign, which we have started in earnest. The Nigerian government will hear from us in every town, every village, every city, every community, every south and middle belt, that the federal government will hear from all in every village. Ekiti State, in every village, every town, every community, every city in south and middle belt. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Àwọn ọba tí wọ́n pa yín kọ́. A ò tí kò fanlẹ̀ ìfàmọ̀ tí ń ṣe báyìí, wọ́n ti bẹ̀rẹ̀. Now kí wá ló wá kù, ó káwa náà káwa múra, káwa rẹ̀ fọ́ọ̀sì padà. Bíbẹ̀ kọ́ ọba tí ó lọ sí tún ṣìkù. Because wọ́n mọ̀ pé táwọn bá pa ọba, òun náà ni gọ́ọ̀mẹ̀ntì fi mọ̀ pé nǹkan bẹ ní táwọn sọ àwọn mìíní ẹ̀. Ẹ̀yin ọba tó kù, ẹ má sun àsùnpéye, ẹ má sun àsùnpara, ewu ń bẹ lóko lóńgẹ́ gẹ́gẹ́ fún alára gẹ́gẹ́ ewu ní fẹ̀yìn náà, ewu ní fẹ̀yìn. Our campaign will be shifted and deceived, and nobody will be able to help Nigeria. The Fulani can never have a country where they are second-class citizens. That is unacceptable. The arrest of Fulani men, connection with the jihad, is a crime against our collective interest. We want the Nigerian government not to take the mistake of arresting any Fulani leader or person. Never again. We are watching the action of government in relation to the explosion in Ibadan. If any Fulani man is arrested, be assured that our response will be totally ruthless and immediate. We call on all our Fulani brothers
take the war into the enemy terrorists in Plateau, Enugu, Lagos, Ibadan, Port Harcourt, Makurdi until the infidel government are brought down. Our current effort in Plateau will not cease until the infidel are suppressed and the jihad glad installed in every part of Nigeria, to the glory of our father Usman Danfodio. Expect more bombing in every public place across the South, Middle Belt, and Abuja from the month of February 2024. Mi ò ní sọmọ gbẹ̀yàn kí wá ní tó dé. Now, wọ́n ní government máa gbọ́ every state, every city, every village, everywhere. Ṣé wọ́n ti wá gbọ́n sìn? Ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá, ẹ̀yin jagunjagun lẹ̀ Yorùbá, ẹ̀yin afọbajẹ, ẹ̀yin olórí ìlú, ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú, Ààrẹ Ọ̀nà Kakanfò, ogun wọlé dé, because this is a total war against Yoruba people. This is a war against Yoruba peaceful people. Adẹ̀wà dúró à ń wòran torí tá a bá wòran ni báwo ni Fúlàní ó ṣe máa pa àwọn ọba aládé for that matter. Ẹ̀yin ọba wọ̀nyí ẹ má fowó joyè, ẹ jẹ oyè yín lọ́nà ẹ̀tọ́, torí pé tẹ́ ẹ bá jẹ́ lọ́nà ẹ̀tọ́ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe wọ́n ṣe fún yín, gbogbo ohun tó yẹ kẹ́ ẹ ṣe wọ́n ṣe fún yín. Ó mà ṣe o, ayé àwọn ọba àná, ayé àwọn Ọọ̀ni àná, ayé àwọn Àwùjalẹ̀ àná, ọba ẹrù jẹjẹ tí mílẹ̀ yìí igbákejì òòṣà, ta ló fẹ́ gbéná ojú ọba lójú? Ajá tó fẹ́ dùbò ẹkùn ni yóò fẹ̀jẹ̀wẹ̀, àmọ́ lónìí ajá ń dùbò ẹkùn àwọn ọba yìí, kàkà kí ajá fẹ̀jẹ̀wẹ̀ ẹkùn ló ń fẹ̀jẹ̀wẹ̀, kàkà kí ajá kó fi ẹ̀jẹ̀ wẹ̀ ẹkùn ló ń fẹ̀jẹ̀ wẹ̀. Nígbà tí Fúlàní bá lè dùbò ẹ̀yin ọba yìí tẹ́ ẹ lè pàṣẹ pé kí wọ́n kó bọ́n wọn lẹ̀, kẹ́ ẹ wá pàṣẹ káwọn ọlọ́pàá wá arrest wọn, kí ló tún wá kù? Ìyẹn tí wọ́n ń pè ní ìlú rèé, ìyẹn tí wọ́n ń pè ní ìlú tí jagunjagun ìlú bá ti fẹ̀yìn lẹ̀, ìlú ti tán. Tẹ́ ẹ̀yin ọba wọ̀nyí tẹ́ ẹ bá ti dilé yín mú, kí ló kù? Ọba ẹlẹ́ṣọ̀ ọ̀fẹ̀ṣọ́, ó mà ṣe o, ẹ̀sùn rẹ̀. Ọba oníbòjì ọ̀gbòjè, ó mà ṣe o, ẹ̀sùn rẹ̀ torí pé ìran yín lẹ jọba lé lórí, àwọn tí wọ́n wá pa yín ò kì í ṣe ìran yín, àwọn àjòjì tẹ́ gbà tẹ́yìn náà tún wá kó màálù pé ẹ má bá ń sin màálù. Wọ́n wọlé wá bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọba we give ọba 20 màálù, ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀mí yín ni wọ́n fẹ́ gbà. Ṣé lè tó ṣẹlẹ̀ sílùú Èkìtì yìí ṣé kò ju wàhálà lọ bí? Black Tuesday ló yẹ kí wọ́n pè ní tó ṣẹlẹ̀ Èkìtì, nítorí pé ní tó ní agbára ni, ní tó le ni o, tá a sì gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú, ohun tó burú tá a sì gbọdọ̀ fọwọ́ kékeré mú. Gbogbo ìran Yorùbá ẹ jí, ẹ má sùn. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde, ẹ̀yin olórí Yorùbá ẹ dìde, ẹ̀yin alálẹ̀ Yorùbá ẹ dìde. Ogun máa ń kóran Yorùbá, mo máa ń wí, ogun máa ti wọlé dé, ogun máa ti wọlé, ìran Yorùbá máa ń parun, ìran Yorùbá máa ń parun, mo máa ń pariwo, ẹ máa dákun, ẹ dábọ̀, ẹ gbìyànjú, ẹ má máa jẹ́ kó gbó kóran Yorùbá. Ogun ò ní kó wa o, kò ní kóran wa o, mo wí tèmi náà o, ire o.